Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adúgbò fún Allah subhanahu wa ta'ala tó tún ṣe wa kúrò dáadáa àtàrà lẹ́kùn kí alásìkò fún àwọn Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí Ọlọ́run bá ṣe ní àwòkọ́ṣe dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa. Ní ìjẹta ẹnìkan pè mí ẹ̀kan má bínú ẹ̀kan sí ẹnìkan èèyàn mi dáadáa ni wọ́n àfáà wa ni. Wọ́n sọ̀rọ̀ nípa ẹjọ́ ẹnìkan náà fẹ́ fi sùn mí actually, ṣùgbọ́n ẹjọ́ ẹnìkan tó fẹ́ fi sùn mí yẹn ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹnìkan tí wọ́n ń pè ní ó dà pé ìràwọ̀ àbí kí wọ́n ti ń pe ẹni yẹn ṣá, olórin ni. Ẹgẹ́ tí ń sìn wọ́n lọ sọ nǹkan kan pa Quran ṣá sọ gbogbo ẹ̀. Wọ́n ní àyè sì wà àwọn náà kémi náà ṣe sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn o. Wọ́n ní èmi ò gbọ́n tẹ́ni yẹn sọ débi tí wọ́n sàsọ tẹ́ni yẹn sọ fún mi yẹn ìràwọ̀, torí mi ò gbọ́ nǹkan tẹ́ni yẹn sọ di sí iná mi ì tí ì gbọ́ gaskiya mi ì tí ì gbọ́ mi ò really current báyìí. So wọ́n wá ní yóò hàn kí n sọ̀rọ̀ lórí ẹ̀ àpáta mi náà tó wá ń sọ fún mi dómi lọ gbọ́ náà torí mo mọ̀ pé tí wọ́n bá ní kí n lọ wá tẹ́ni yẹn sọ olórin ni màá lọ gbọ́ orin ni. Mo ní ẹ sọ tẹ́ni yẹn sọ ẹ sọ fún mi àwọn aṣọ àtijọ́ táyà mi wá ní bóyá màá dẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ bọ̀ mo sọ fún àwọn pé yìí sọ ní ti pé bàtà àwọn yẹn bá ti sọ̀rọ̀ ó ti tó. Ìgbà tó di lánàá àwọn olómi náà tún ní no problem àrí pé mo wáyè láti sọ̀rọ̀ ní lórí rẹ̀ ńgbà yẹn. Bí mo ti sọ mi tí ìgbọ́n tẹ́ni yẹn sọ but àwọn tó sọ fún mi same ọ̀rọ̀ náà ni wọ́n jọ ń sọ. Ṣùgbọ́n sẹ́ni tèmi kàn fẹ́ sọ lórí ẹ jọ̀ọ́ ọ̀nà mẹ́ta lọ̀rọ̀ tí mo fẹ́ sọ pín sí láàrin ohun tí ò ní pé 10 minutes pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ọba. Alákọ̀ọ́kọ́ ni pé ṣé rí ẹ já gbìyànjú kó jẹ́ pé kì í ṣe gbogbo nǹkan la máa fèsì sí. Yes. Mo tí mo sọ ti pẹ́ náà o kó má jẹ́ gbogbo nǹkan. Ṣé rí àwọn èèyàn kan wà àwa náà fúnra lára wa là ń fún wọn láǹfààní tán fi ń rò pé ó dà pé àwọn nítumọ̀ báwọn bá sì sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lẹ́sìn wa o ọ̀rọ̀ yẹn nítumọ̀. Ní tí mo sọ yìí mo mọ nǹkan tí mò ń sọ yóò affect àwọn ọmọ mi yóò affect obìnrin mi yóò affect ọkùnrin mi. Ẹgẹ́ tí nísìnyí ẹ̀wẹ̀ lómi ó lè fẹ́ discuss irú ọ̀rọ̀ ìràwọ̀ ní ìsìn báyìí yóò kọ́ play orin tíràwọ̀ yẹn sọ láti ilé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ẹ pé mo sọ mi ì gbọ́ fídíò ẹnì kankan mi ì sì gbọ́ wallahi tallahi orin tẹ́ni yìí kọ mi ì tí ì gbọ́ the sin tí mo bá yín sọ̀rọ̀ yìí wallahi n sì nídìí kí n mọ̀ pé wallahi pé torí pé tí n bá sọ pé mo ti gbọ́ àbẹ́ ẹnìkan sọ̀rọ̀ kan mo wá ń sọ̀rọ̀ lórí rẹ̀ kì í ṣe pé ó kù ná mi ìyẹn ni pé n tí mò ń sọ mi ì sọ torí pé bóyá mo fi ń bẹ̀rù rẹ̀ àbí kó má bàa nà mí kì í ṣe bẹ́ẹ̀ wọ́n mi ì tí ì gbọ́ tọ́rọ̀ tí mo sọ yẹn orí tabẹ́lò mi ló jẹ́ kí n sọ báyẹn. Ẹlòmíì tó fẹ́ sọ̀rọ̀ yẹn sìn ó náà lè play orin yẹn kó tó di wípé yóò sọ̀rọ̀ lórí rẹ̀ ẹgẹ́ tì mí. So kì í ṣe gbogbo nǹkan gbà mí lẹ́yìn kí èèyàn máa fèsì sí kì í ṣe gbogbo nǹkan kí wá ṣe wípé aṣọ pé káwọn èèyàn máa fèsì kọ́ bọ́gbà mí wà bẹ́ẹ̀ mi ṣe rí ni mo lè wrong o. Ẹni tó sọ̀rọ̀ yẹn ìmọ̀ jẹ́ lómi ò rò wí kódà pé ẹ jẹ́ kí n tún sọ mọ́ tí mo bá sọ mọ́ ni ó dà pé ọ̀rọ̀ yẹn ó tún rìn sí ó dà pé ọ̀rọ̀ mi ní ìtumọ̀ sí wọn ọ̀rọ̀ mi dùn wọn. Ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ kankan nílẹ̀ Yorùbá wa yìí. Ẹ wo Ramadan díẹ̀ sẹ́yìn tá ti gbà ní Ramadan tá ti gbà nílẹ̀ Yorùbá ẹ̀ back to back fire for fire kíní kan tó kíní kan. Ramadan ọdún yìí àwọn èèyàn kan wà tí mo pè tí mo ní ẹ má jẹ́ ó jẹ́ pé gbogbo in tó bá jáde Ramadan yìí la fèsì sí. Yes tá bá gbọ́ mi ẹja ṣe bí ìgbà tá a wọ̀ ẹja ní peaceful Ramadan ẹni tó ń sọ àwọn èèyàn ti mọ everybody eléyìí ò sọ láti fi shade anybody but mo kàn fẹ́ fi sọ irú in tí kíní yẹn lè bí ẹ̀yin náà ẹ wo Ramadan ọdún tó lọ ẹ wo bó ṣe rí nílẹ̀ Yorùbá lódodo ó mì díẹ̀ bọ̀ kì í ṣe sáìdì ẹnìkan sọ kíní kan àwa fún lésì rárá ó lè jẹ́ sáìdì ibòmíì bóyá àwọn kan bára wọn jà nǹkan kan tí yóò sì kan tí ó kàn wá ẹgẹ́ tí nísìnyí. So kì í ṣe gbogbo nǹkan ló yẹ kí èèyàn máa fèsì fún gbà míì ìmọ̀ jẹ́ kẹ́ni tó bá sọ̀rọ̀ dandan mi ò rò wí pé bóyá òun rọ́rọ̀ sọ ni. Ẹlẹ́ẹ̀kejì tá bá ti lẹ́yìn méjì mẹ́ta tí wọ́n sọ èmi rò pé ó ti dáńgbà mi ká má bínú bí mo ṣe rí ní o ẹgẹ́ tí ń sìn ìyẹn number 1. Number 2 ni wípé ẹwẹ́n tó sọ̀rọ̀ yìí Ọlọ́run bá sọ nínú Kùránì wípé wash-shu'ara'u yattabi'uhumul ghawun. Ọlọ́run ní àwọn kọ́nikọ́ni tẹ́ rí yẹn o àwọn èèyàn tí ò lásù sí
àwọn èèyàn ránunràun náà mọ́ tẹ̀lé wọn. Okay, tán bá léèyàn ránunràun ń tẹ̀lé nìkan, bó o lẹni yẹn náà ṣe wá rí? Èèyàn ránunràun ló máa jẹ́ báyẹn náà. Sí ọ̀rọ̀ tí èèyàn ránunràun àbí ẹnìkan bá wá sọ, ó yẹ ká wá capitalize lé lórí ìgbà tó ṣe wípé torí ẹni tó pè mí sọ pé lágbájá sọ̀rọ̀ lórí ẹ̀, tàbí sọ̀rọ̀ lórí ẹ̀, tí mo ní kí ló dé? Mi sọ pé àwọn èèyàn sọ̀rọ̀ lórí ẹ̀ bóyá kò dáa o. Ìmọ̀ràn ni o, mo lè wrong o. Ẹ get it nísìnyí o, ẹ get it. But ojú tèmi fi wo ni pé àwọn èèyàn kan wà tí ò sì yẹ ká sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wọn gbà mí. Yes, ẹ̀yin ó kàn fi wọ́n lẹ̀, gbogbo àwọn tó ti sọ̀rọ̀ lórí Ọlọ́run bá wa san yín lẹ́san lóore. Bẹ́ẹ̀ ṣe ṣe yẹn náà ó dáa. Ẹlẹ́ẹ̀kejì, ṣé rí àwọn ọ̀rọ̀ yẹn tẹ́ni yìí sọ, kò sẹ́nì kankan tí yóò gbọ́ àyàfà àwọn èèyàn bíi tiwọn. Ìyàwó tèmi ò gbórin. Mo wà very very sure àwọn ọmọ mi ò sí ẹ̀mẹ́ tí ń jẹ́ ráwọ̀. Wọn mẹ́ tí ń jẹ́ bẹ́ẹ̀. Gbogbo ẹnu mo lè fi sọ. Mi ò gbé níbi tán ti lè gbọ́ ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀. Wọn lọ sùkúù tán ti lè mẹ́ tí ń jẹ́ bẹ́ẹ̀. Wọn tán bá gbọ́ lẹ́nu mi ló kù. Bóyá ọ̀rọ̀ kan débẹ̀ àwa sọ pé ọmọ lágbájá kan ara wọ̀. So àwọn tí ó gbọ́rọ̀ ọ̀rọ̀ torí àfáà tán pè mí tán sọ pé kí n sọ̀rọ̀ lónìí pé ọ̀rọ̀ yẹn ó máa dà àwọn èèyàn láàmú gan, ó máa confuse àwọn èèyàn, yóò ti dọ́ka wọn ní wọn sọ wọn ní sẹ́mọ̀ pé àwọn èèyàn tí ń gbọ́ irú ẹni yẹn náà àwọn èèyàn bíi tiẹ̀ ni. Kìí ṣàwọn èèyàn bíi tiwa, kìí ṣàwọn èèyàn bíi tìyàwó yín, kìí ṣàwọn èèyàn bíi àwọn ọmọ yín. Kó mọ̀ já wa lá promote ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ, àbí tá bá tiẹ̀ fẹ́ sọ, a lè sọ ní sọ pé ẹ gbọ́ o Kùránì ṣé sàkámàjẹ ni káwọ́ náà wo lágbà pìrìsẹ́ǹtì ẹ̀ tẹ́ni yìí ò sí ẹ̀ fi ní rírìn wípé òun nítumọ̀ sí wa nínú ẹ̀sìn lórí ọ̀rọ̀ tóun bá sọ. Àwọn tó bá ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí kánjọ́ kan mọ́ bínú, ìmọ̀ everybody ṣe sọ, mò ń sọ tèmi lásán ni. So tó rán sọ fún mi pé ẹ mọ́ ṣe sọ̀rọ̀, ẹni ẹ̀ náà kàn tún bọ́ta ni, ó kàn tún lọ sọ mí, ìdí ojú ó ṣe bẹ́ẹ̀ ni wípé ó ti ní feeling pé ó dà pé mo nítumọ̀, ọ̀rọ̀ mi yẹn weight lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ mi yẹn weight débi pé ọ̀rọ̀ mi lè dá nǹkan lẹ̀ táwọn ò bá defend ara àwọn pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ. Ẹni yóò weight kankan. Àwọn ibi táwọn èèyàn yìí ti weight làwọn ọ̀dọ̀ àwọn èèyàn tó rí bí wọn. Ẹ̀gẹ́ pọ́ìntì mẹ́lẹ̀kejì nìyẹn. Ó ní wípé ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ ìmọ̀jì kò weight. Ìwé ìgbórin, èmi ìgbórin, bó ló sì fẹ́ weight. Kò weight. Àwọn olórin Ìsìláàmù tó ń pè lórin Mùsùlùmí gan, kí làwọn gan sí? Ẹ wo ìkànnà inú àwọn olórin yẹn tó ń pè ní ó sà ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ pregnant ọ̀tọ̀rọ̀ ayé sá. Ẹgẹ́ ti ní sentiment tí mo ń sọ. Ọ̀rọ̀ pregnant ọ̀tọ̀rọ̀ ayé. Ó lọ ń sọ̀tàn kan. Ìkànnà àwọn òbí àwọn ọmọ ilé kéwú mi ló send ẹ̀ sí mi. Wọ́n ní ẹ gbọ́ sí lòdòdó ni pé téèyàn bá ṣèyàn lóore, ó lè padà jẹ́ kó jẹ́ pé èèyàn náà ò di tálíkà. Mo ní fíìmù Yorùbá lẹ́ni yìí ń sọ. Ẹ wo àwọn tó sọ pé ń kọrin ẹ̀sìn, ẹ wo tí ń kọ́ àwọn èèyàn. Ó ṣe ẹnìkan lóore, bó ṣe wá ṣe lóore tán láyé rẹ̀ bá bẹ̀rẹ̀ sí ń bàjẹ́. Ìkànnà àwọn òbí àwọn ọmọ ilé kéwú tá ń kọ́ lóun online send ẹ̀ sí, ó sì ẹ̀dá. Ìjà wa tá fẹ́ ṣe online class fún àwọn ọmọ wa àbí fún ara wa náà. Ẹ rí i pé táwa ń kọ́ wọ́n rí i pé nǹkan gidi náà fi ń bi wá ń rò béèrè máa. Ẹ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp 09031304112. Ẹ lè pè mí kí n mọ́ gbé sọ pé online class lẹ mẹ́sẹ̀jì mi fún. Mo ti mẹ́sẹ̀jì tẹ́lẹ̀ ẹ reply, ẹ mọ́ bínú ẹ tún mi mẹ́sẹ̀jì. Bóyá ẹ̀yin ni àbá ọmọ yín ni o, ẹni tí ò bá jẹ́ á sì kọ́ wọn lẹ́sìn. Ẹ wo táwọn yẹn náà tí wọ́n ń sọ láwọn tó jẹ́ olórin ẹ̀sìn. Ẹni ẹ send ẹ̀ sí mi, mi ì fèsì lórí ẹ̀. Torí mo rí pé àwọn eléyìí ò ní túmọ̀. Tí n bá fẹ́ sọ̀rọ̀ tọ́rọ̀ bá lè wọnú ẹ̀ lókù, alhamdulillah sì ló ti wọnú ẹ̀ yìí. Èmi ò ní ká mọ́ sọ̀rọ̀ ẹ̀sìn, ò ní ká mọ́ ṣàlàyé ọ̀rọ̀, but ṣé rí ẹja wọ̀nà táwọn gbà sọ̀rọ̀ débi wípé àwọn tá ń sọ̀rọ̀ wọn yẹn tí wọ́n bá ti jẹ́ ẹni tó ṣe wípé bóyá ó wéètì àbọ̀rọ̀ tó sọ wéètì, wọn kò ọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí sọ lè wéètì, ṣùgbọ́n nǹkan kò wéètì. Tẹ́ni tí ò bá sì wéètì bá ti sọ̀rọ̀ nínú ẹ̀sìn ni mò ń sọ̀nù ayé o. Ẹni tá ń sọ wéètì nínú ayé lọ́dọ̀ àwọn èèyàn wọn níbi yun no problem. Ṣùgbọ́n nínú ẹ̀sìn ẹni yìí ò ní kankan nínú ẹ̀sìn. Ọ̀rọ̀ rẹ̀ ò wéètì nínú ẹ̀sìn. Yes. Kò wéètì nínú ẹ̀sìn. Kì í sáfà. Gẹ́gẹ́ tí ní ìsìn báyìí, ẹni tí è sáfà. Kódà ká mọ́ parọ́ fúnra wa pẹ̀lú tẹ́ni yẹn sọ àti nǹkan tó gbé kalẹ̀, kì í ṣe mùsùlùmí òdodo, kì í ṣe mùsùlùmí ká tó ṣe mọ́ fòdodo sí. Eléyìí sọ̀rọ̀ pé ń kàfàró èèyàn. Ọ̀rọ̀ ẹ̀sìn wa ni ò bá alágídí lórí ẹ̀pù wọ́n dé o, wọ́n lè yín ṣe mùsùlùmí o. Ọ̀rọ̀ ẹ̀sìn ni èèyàn sì ní ṣèṣe báwọn.
kó mọ promote ogun kó mọ ṣe kó jẹ́ ọ̀pọ̀ mélòó náà mùsùlùmí inú gbogbo wọn à ń bá wọn bẹ́ẹ̀ lọ́nà ní àtàwọn àti wọn kọ́lọ́n já jọ rí ìyọ́nú Ọlọ́run ṣùgbọ́n ẹjọ́ mọ́jọ jẹ́ gbogbo nǹkan gbà míì àwọn nǹkan míì wà tí ò nítumọ̀ tẹ́ni tó sọ gangan ò bá ti wait ó lè lórúkọ ó lè ṣe ìgbà tá kí n ṣe blogger ta fẹ́ káyé mọ̀ pé lágbájá sọ̀rọ̀ o mo fẹ́ sọ kinní kan o no èmi ò ní àmọ́ sọ̀rọ̀ a lè sọ pé ọ̀rọ̀ tí ìràwọ̀ oní orin sọ káramọ̀ sọ̀rọ̀ wa lọ́nà tàbí àgbà sọ ká sì mọ̀ sí ẹ̀ pé ọ̀rọ̀ rẹ̀ ká mọ́ ká ọ̀rọ̀ rẹ̀ kún bí mi ṣe rí ní ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ̀yin àfáà tó ṣe wípé ẹ̀yin lẹ ń promote àwọn èèyàn yìí ẹ̀yin lẹ jẹ́ àwọn èèyàn kó mọ rí rí pé kò sáburú bí orin gan tán ń kọ ayé náà la jẹ wà tí kan àwọn olórin yẹn ń béèrè lọ́wọ́ àfáà pé sórin yìí dá ẹ̀yin gangan ní ìpínlẹ̀ wa lọ́pọ̀lọpọ̀ wà láyé ẹjọ́ ẹ tọrọ túbà tẹ́ bá lo pátá nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìsìn nílẹ̀ Yorùbá òun ni Ramadan lecture everybody ló ń ṣe Ramadan lecture ní ìsìn òní tíátà ni o àwọn èèyàn kan tí ò sí ẹ̀ kí everybody ló ń ṣe àwọn àfáà náà lẹ́ẹ̀bà ń bẹ̀ tí wọ́n rí kírú wọn pé Dr. Sharafu rí so rí kírú wọn pé Sheikh Komodun Yunus rí ni orí kan pẹ̀lú àwọn Sheikh wọn ilẹ̀ àrí ni àwọn èèyàn bí wọn náà jọ mọ́ wọ́ ẹ̀yin àfáà ẹjá change ways wa ẹ̀yin ní wéètì tí yín wéètì tẹ́yìn níyẹn làwọn yóò fi rò wípé àwọn èèyàn tẹ́ ẹjọ́ ń ṣeun páwọn tó wà lórí dáadáa ni ẹ mọ̀ jẹ́ dùn ara tún àlá àbẹ̀wá bí jahannam àwọn olùpèpè kan tán wà lẹ́nu ọ̀nà náà tó ṣe wípé man ajabahum ẹni tó bá dá wọn lóhùn wọn ó sọ sínú náà ni ẹ mọ̀ jẹ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ jẹ́ bẹ́ẹ̀ ẹ change ìwé sí yín ẹ já àwọn èèyàn yóò mọ nǹkan ìtọ́ ló ṣe fún yín yóò ṣe fún yín àwa tá à ń sọ yìí náà ebi ò pa wá ìyà ò jẹ wá ìtọ́ ló ń ṣe fún wa yín ṣe fún wa àbá mẹ́sẹ̀gì yín pa tọpá ebi ń pa wá rí ẹ sì lọ́mọ kínní kan ẹ̀mí gbogbo wa náà ni wọ́n fẹ́ fà sí nǹkan tí wọ́n ń ṣe wọn ẹ̀sìn wa tó ní ọ̀dà lásán ni ẹ jẹ́ ní tí èsè mùsùlùmí ó mọ̀ pé kí èsè mùsùlùmí ẹ má fọwọ́ ra wọn lórí wọ́n ṣe ìpè fún yín jọ̀ gbẹ̀ndà kìyàmọ̀ torí pé ẹ̀sìn jẹ́ kán fíìlì wípé kò sáburú nu tó ń ṣe náà ó lè jẹ́ mùsùlùmí pẹ̀lú ẹ̀ eléyìí ò kí ń ṣe dìfẹ́ǹsì fún àwọn olórin yẹn láti sọ̀sọ́kùsọ o yes mo ti sọ àwọn yẹn òwúlẹ̀ lásùsí ànídìí so kí lẹ expect what do you okay ẹ má bínú o nígbà táwọn èèyàn tó sọ pé àwọn èèyàn wá ń jáde sí tán kéèké mi náà gbọ́dọ̀ okay kí lẹ expect kó sọ mi understand ẹ expect kó sọ dáadáa jù bá ń lọ ni irú àwọn èèyàn ẹ kàn ṣe wáàsí fún wọn lásán ni fáwọn kápá àwọn àfáàtàn wà lẹ́gbẹ̀ẹ́ wọn yẹn bá jẹ́ àfáà dáadáa wọ́n kàn pé lásán wọ́n sọ wáàsí fún ni gbẹ̀yìn sọ bá ẹbọ tó sì sọ pé bóyá òun ló gbé ọdẹ ibi tó gbé ọdẹ yìí kìí ṣe Ọlọ́run bá nìkan ni wọ́n ṣe wáàsí fún wọn ni kí lẹ expect torí mi ọ̀dà kí lẹ expect lọ́dọ̀ ọ̀rú wọn kí lẹ expect pé kó sọ kó lè sọ jù bá ń lọ kó lè sọ jù bá ń lọ àbíọ́lọ́ àtàwọn àti kọ́lọ̀n kó dúró tì wá social media ó ti torí ẹ̀ ìwọ ní kó safeguide àwọn èèyàn rẹ ṣe wáàsí fáwọn èèyàn safeguide family rẹ àtàwọn ọmọ rẹ àwọn ọmọ tèmi ọlọ́njọ́ táfi jáde láyé mọ́jà gbọ́rọ̀ àwọn orin táwọn èèyàn yìí ń kọ tí ìwọ bá ti ta ní ibo níyàwó àtàwọn ọmọ rẹ ó ti gbọ́n tán sọ ibo even kò wà lórí social media tó bá jẹ́ pé òwúlẹ̀ kì í gbọ́ wọn tẹ́lẹ̀ tán bá gbé fídíò wọn wá gan ó kàn gbé lọ sókè nítorí òwúlẹ̀ mọ̀ wípé tí ó sọ orin ni kí ló fẹ́ gbọ́ fún gan débi tó fi gbọ́n tó sọ a ti wá gbọ́ nìyẹn ẹ jẹ́ ká manage situation yẹn ẹ jẹ́ ká manage ẹ̀ eléyìí ṣe defense fáwọn yín o pé kó mọ́ bá kú ònú Islam èmi ò mọ̀ pé bẹ́ẹ̀ tẹ̀lé and another thing tó tún dánú gbogbo tó ṣẹlẹ̀ yìí ni wípé ó jẹ́ ká mọ̀ wípé sẹ́ tá a bá ń láwọn èèyàn yìí wọ́n dúró pẹ̀lú Islam wọ́n kàn jó kọ wọ́n ń lọ mọ́ ẹ̀rọ pẹ̀lú nǹkan tó sọ àwọn àfáà tí ń kọ́ àwọn èèyàn lọ sí ájì tán bá tún lọ bá wọn lọ́dún yìí wọ́n tún sọ wípé ó tún yá láì sọ fún wọn wípé ìwọ tó ń ṣẹbọ pẹ̀lú kinní yìí méjèèjì ò papọ̀ ó ní sọ fún wọn owó lásán làwọn yẹn wà after ẹ̀yin àfáà
warathatul anbiya náà pè yín tó bá jẹ́ pé ẹ bá dúró déédéé. Ẹ ti ń dàbí warathatu shayatin. Àtàwọn àti Ọlọ́run tún gbogbo wa ṣe. Ọlọ́run dúró tiwa. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Sallallahu, ká má gbàgbé online class 09031 32 41 12. Sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.